A lovers all over the world still remain Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò mí. Ẹ wo iṣẹ́ àtúndè tí ó wà lọ́wọ́ mi yìí. Kí lẹ fẹ́ fi wọ ọmọ ìyá mi tí ó wò mí? Mo bẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ. Mo ti tó bẹ̀rẹ̀ lọ́dún 2025 láti máa fira ẹ lẹ̀, láti máa gbéborùn káàkiri instead of kó gbájúmọ́ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ, wàá máa gbéborùn káàkiri, wàá máa fira ẹ lẹ̀, wàá máa rẹpẹtẹ. Ẹgbẹ́ ẹ̀ ń lọ wájú, ẹgbẹ́ ẹ̀ ń kọ́lé mọ́lé ra lẹ̀ mọ́lé ra mọ́tò mọ́ mọ́tò. Wò ní ṣe kankan, wàá máa gbéborùn káàkiri. Gbéborùn ló máa ṣe káàkiri. Ìrádàdà ló máa ṣe káàkiri. Gbìyànjú ara ẹ̀. 1 naira ní 2 naira ní fira kan tó máa fi tú ilé ìgbésí ayé ẹ̀ sí. Gbogbo nǹkan tó mọ̀ mú sílẹ̀ online. Mo mú fílẹ̀ kẹ́ bá lè jèrè láti ara mi ni. Understand? Mo bẹ̀ mọ́ ọ̀rọ̀ ọmọ ìyá mi. Ló gbìyànjú sẹ́yìí. Má rẹpẹtẹ. Iṣẹ́ kékeré yìí, òun ló pè ní àtúndè. Ta fi ń rí owó, ta sì máa fi ń bú àtúndè àṣírí bíbò ta máa fi ń rí owó ni. Ọmọ ìyá mi, bá lọ ṣiṣẹ́ yìí. Lọ wá epo asín tútù. Tó bá ṣe mẹ́rẹ̀ epo asín tútù yìí mú sínú odó kó gún dáadáa. Má dùn dáadáa ọmọ ìyá mi kí ló máa ṣe. Tútù ni o, kì í sí gbígbẹ o. Bó bá dẹ̀dẹ̀ wọn ló mọ sọ pé tútù ló fẹ́ rà. Ló bá lọ sí ẹ̀dẹ̀ wọn léwọ́ mọ sọ pé tútù ló fẹ́ rà wá ra. Ó bá ti wá síbẹ̀ yẹn, ó bá ti wá gun, ó bá ti kóná. Ọmọ ìyá mi, bá mi share fídíò ìjọ, mo fi Ọlọ́run bẹ̀ bá bẹ̀. Torí àwọn ìdí mo sọ pé kó bá mi share fídíò yìí ni torí àwọn kan wà tó yẹ pé wọn ò ní. Ayé ti gbé wọn dè, oṣó ti gbé wọn dè, àjẹ́ ti gbé wọn dè. Mo dì fẹ́ kó share fún wọn láti tú wọn sílẹ̀. Èmi gbé fún ẹ kí n bá lè tú ẹ sílẹ̀ ni o. Mo dì fẹ́ kó wọ fún àná mi bá mi share fún wọn kó bá lè tú wọn sílẹ̀. Ìyá jẹ àwọn kan níta, bá mi tú wọn sílẹ̀ ọmọ ìyá mi. Bó bá ṣe tú wọn sílẹ̀ wọ fún láì wá tú nínú ìdí ayé. Wọn ayé ò ní gbé sínú ìdí ayé kò ní jẹ́ tiẹ̀. Wà tú ní ìdí ayé o. Tó bá ti wá síbẹ̀ yẹn, bá ti wá gún nǹkan sí yẹn tán ọmọ ìyá mi. Ó wá mú ọ̀gá gbígbẹ wàá mú sí wàá gun kúná epo asín tútù ọ̀gá gbígbẹ wàá gun kúná. Ó bá ti wá gun kúná ọmọ ìyá mi. Wàá mú oró ọtí báyìí. Mi fẹ́ show ẹ̀ torí òyìn náà ṣì náà báyìí. Mi fẹ́ show ẹ̀ torí TikTok ó lè block àbí sí kíní. So tó bá ti wá yábọ̀ ọmọ ìyá mi kí ló máa ṣe? Wàá mú ṣì náà òyìn náà ńlá yẹn. Wàá tú sínú 75 cl. Ó bá ti wá tú sí. Wàá kó àwọn kan tó gún yẹn. Wàá kó sínú 75 cl. Wàá da ilé ilé lórí. Wàá da ilé wọn kí wọ́n ti sí lórí ẹ̀. Nígbà tí rí bí ti gé lórí ni dá sí. Ó da kíní yẹn sí àbí kó kọ́kọ́ da ọtí yẹn kúrò níbẹ̀. Ó wá da kíní yẹn sí. Wàá sọ wá da ọtí yẹn lé lórí ọmọ ìyá mi. Lọ síbẹ̀. Ó bá wá filẹ̀ fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ mẹ́ta ọmọ ìyá wa máa mú. Ṣé kíní yìí tá bá rí ọfà kan tó wà lára náà, ó máa kó neutralize ọfà yẹn, á ba ọfà yẹn jẹ́. Á lè sí kíní. Á lè sí kíní. Wàá bẹ̀rẹ̀ wá máa rówó àwọ̀ pé kí ló dé tí báwo mo ṣe ní owó yìí? Ibo owó tí ń gbà wá? Wàá bẹ̀rẹ̀ máa wonder pé báwo mo ṣe ṣe? Ọmọ ìyá mi, àṣírí ni o. Ṣé rí nǹkan méjì péré? Ọtí ló kẹta ẹ̀. Àṣírí tested and confirmed. Òun ni mo fẹ́ fi ọtí yìí ṣe. Mo fẹ́ fi ṣe ń sisi fún yàn ni. Dúró àgbà. Báwo kò fira ẹlẹ́ni tó 2025 àkàrí pé ẹgbẹ́ òun ra jíwá gan ra ó jókòó síbì kan. Ó dábọ̀jọ́.